parí ilẹ̀ yẹn báyìí. Kẹ́mi mi lè fẹ́ lóko. Àwọn ìbejì òòṣà àbí ìbejì òsì tẹ́ ń pè wọ́n. Gbogbo òsì tẹ́ ń ṣe mú ẹ sọ fún ká má ṣe lọ́dọ̀ tèmi o. Àníṣe ń ṣeré ni. Kí ló rí? Àwọn wo lẹ pínlẹ̀ Àkújì fún? Àwa lẹ pínlẹ̀ Òkè lọ́hùn fún. Olórí ìbúṣẹ́ ń mú gbòòlì. Bí kò bá ní ìdí bọ̀tán mi tí wọ́n fi yá ìgbẹ́ obìnrin kò lè jẹ́ kúkú. Kúmọ́lù yẹn ló máa wá pa ẹ́. Tó o bá ṣí géètì yẹn fún mi sí kúmọ́lù yẹn ló máa pa ẹ́. Sọ́kọ́lọ̀. Táyọ̀ bẹ́ńsáàtì tó ń bá wọn kó wàhálà. Ó wà sáìtì. Wàá dá ọ lọ. Ọjọ́ mi ló lè ní wọn bọ̀. Wọ́n ti ta ayé ìlú. Padà síbo irọ́ o tẹ́yìn bá ti dé ẹ pè wá àwa máa wá bí àgàrà sí. Àbọ̀lọ́dẹ ẹbí burú. Bọ̀ṣá ẹ ti ká kọ́ wọ̀ kúrú lọ. Bàbá ti dà kúrú olú tán ká tó apá. Ó yà. Àmọ́ nǹkan tí mo kàn wá rò bẹ́ẹ̀ ni pé so ní change díẹ̀ lọ́wọ́ so lówó díẹ̀ lọ́wọ́. Mi ò ní owó kẹ̀kẹ́ lọ́wọ́. Jọ kí ni problem ẹ̀ náà? Mi ò ní problem. O ní láti fi dára sí mi sílẹ̀ o. Tẹ́tẹ́lẹ́ tó nìyẹn máa bá a sọ. Inú kọ́mpáǹdì wa lè wá tẹ́tí wá ń pariwo wèrè láàárọ̀ kùtùkùtù wèrè tó. Ẹ ti ẹja wèrè ni. Ṣé kí ni ẹ̀yẹ fún ọjà lẹ́ka ẹ̀kọ́? Ó ṣe kí ni ẹ̀yẹ fún ọ? Ọmọ pé wọn kọ, wọn ní pẹ́ẹ́rẹ́ wọn ní pẹ́ẹ́rẹ́ ọjọ́ yẹn. Ìyá mi bọ̀. Kí ni máa ń sàwọn aládùúgbò yìí tí wọ́n gbé gbọ́wọ̀ náà? A ní ká má mọ̀ gbẹ́bọ sí ibà yìí mọ́, wọ́n ń gbẹ́bọ kalẹ̀. Ṣé àwọn community wa bá mi gan pé wọ́n máa ń ṣe ọgbà nǹkan rẹ̀ ládùúgbò yìí? Ní gbọ́ àbí, èmi kò ní gbà fún yín. Owó má rèé lérí ẹbọ yìí. Ẹbọ òde ní. Àwọn máa sọ pé bóyá àbí ọ́fíìsà kan. Wọ́n lẹ́yìn ọmọ gbẹ́bọ̀ kalẹ̀ bíbí mọ́. Ṣébó ní bá ṣe bá yín sọ̀rọ̀. Nonsense. Máa gbé mọ arrest tó tọ̀. Olówó àná. Táwọn gbọ́ bẹ̀rí kalẹ̀. Oh, nice. Very delicious. Fat, mo gbádùn ẹ̀. Lóòótọ́. So àjọ máa wá o. Ẹ ní ṣubú dànù. Ẹ ṣeun. Kúrò ní tọ́sí. Thank you. Ọ́fíìsà ẹ wà. Iṣẹ́ ìní sanwó oúnjẹ tẹ́ jẹ ni. Kí n sanwó? Ẹ ṣe mí lálejò ni. Mo rò pé tiyín fẹ́ tà. Tiyín fẹ́ tà àbí tiyín ti dànù. Federal. Ẹ jọ ṣèjọba lọ́dọ̀ mi lóko ni àbí federal kí ló kàn mí pẹ̀lú orí burúkú tẹ̀ ń sọ. Àwa wí tán ẹ sọ pé mo ṣe tí mo fún yín. Ta ló fún yín lóúnjẹ? Tó o bá kò bá mi mówó oúnjẹ mi. Wà á ti ta ni. No problem. Onígbèsè.
tíjọba sanwó. Tí mo bá bú ẹ, ó ṣe bí kan mi wọ ìlara ni. Kí ló ṣẹlẹ̀ gan-an? Ṣé ẹ̀jẹ̀ náà bára jẹ? Tẹ́ ẹ bá sanwó fún mi tí mo bá gbá orí yín. Fìlà tí ẹnu respect ẹ bá mi mọ́wọ́. Bá mi mọ́wọ́ oúnjẹ tó jẹjọ́. No problem, well done. 5 plate. O sí fìlà lérí ìjọba. Bá mi mọ́wọ́. O sí fìlà lérí federal. Olóṣè àwọn bóyá bá yín ṣèlú wá sẹ́nà ní tẹ́lẹ̀ mọ́wọ́ wá. Kò sí wàhálà. Ó ṣeun tó fún mi yé ń jẹ. Ta ló fún wọn lóúnjẹ? Bá mọ́wọ́. Mo ní change 10 naira 20 naira tí màá gbà lọ́wọ́ ẹ báyìí. O lè rí gbà tó lọ sí jẹ́ kí n waste tó ẹnu mi. Yé! Bàbá ilé. Kò sí wàhálà. Mo wo bí. Kí ni? Àlọ́ ń tèmi o. Àbọ̀ ní tiẹ̀. Kò sí ọkọ tó bẹ́ẹ̀ ṣe jẹ́ kí n sọ fún òwò yóò balẹ̀ báyìí ní abalaba ó tún wọn gbó àlọ́ lámìnà. Máa ń gbọ́. Ó tún papọ̀ níwájú federal. Fẹ́dra. Kò sí wàhálà. Ọ̀tọ́lọ́pàá kò ní fi ọ́. No problem. Ọmọ tí olóṣèlú ìgbẹ́yà kú lọ sí olówó ti rí. Ó ń gbèsè lẹ́nu mi o. Ó ń gbé. Ada kò sí ẹ kò sí lówó gbogbo lọ. Àyà tó ń pè mí. Ọ́fíìsì Alẹ́gbà. Hello. Hello. Mọ́rin. Mo lẹ́wà. Bí èmi gẹ́ ṣe wà yìí, bí mo ṣe wà báyìí, ìlú ọjọ́ ẹtì nù. Okay. Farabalẹ̀. Ó fẹ́ máa lọ sí joint. Túrẹ́nu mi gbẹ. Kò sí nǹkan kan. Má wọrí, máa bẹ̀ ń bẹ̀. Iṣẹ́ kan tó já ó ti yẹ jáde báyìí. Má wọrí. Sọ pé èmi lẹ́gbẹ̀ẹ́ mú fún. Ọ̀yà kò sí wàhálà, já pàdé joint tá a ti máa ń pàdé yẹn. Èyí já pàdé joint. Àyè ní pẹ́ rárá. Bẹ́ẹ̀ jẹ́ rí. Mo ń bọ̀ abẹ́ ń bẹ̀ ń sìn. Má wọrí, mo ń bọ̀ abẹ́ ń bẹ̀. Mo ń bọ̀. Lẹ́gbà. Táwa ya. Ṣáǹṣà. Irú oúnjẹ yìí dáa. Ẹ má bínú sa ọmọ tí mo ti wá sẹ́ẹ̀bù yóò tún ṣe nǹkan mi lọ́wọ́ ni. Ẹ má bínú. Àbí ṣé mineral lẹ fẹ́? No. Ẹ má wọlé jẹ báyìí. Ẹ̀lẹ́kẹ́ ẹ̀ enjoy oúnjẹ yín o. Oúnjẹ yìí mo gbádùn rẹ̀ gan. Like serious mo gbádùn gan. Ok, èlò lówó ni. Kí ló rẹ̀ dà náà lówó yìí? No. Ayé máa wọlé náà. Ẹ fi yẹn sọ. Níbi tẹ gbádùn oúnjẹ yẹn dé. Ayé máa wọlé náà. Ẹ ṣe gan. Tí wàá máa jù báyìí lọ. Àmì ẹ ṣe gan. Irú àwọn kọ́sítọ́mà tá a máa wà lélẹ̀. Náà la máa ń sọ fún yín Bíọ́lá. Kẹ́ ẹ máa fojú sí kẹ́ ẹ máa yà tẹ́lẹ̀ sáwọn kọ́sítọ́mà dáadáa yẹn. Ẹ̀yin náà wọ́n tún fún wa lówó. Hello ọ̀rẹ́, báwo ni? Báwo lọ̀rọ̀ àjọ tí mo sọ fún ẹ? Ó jà tí ẹ kó bá mi kówó mi. Bí tó bá ti bọ̀ wọ́n kówó yẹn kò yá. Kí lẹ́yìn fún ọ látàrọ báyìí tí fọwọ́ tó? Lọ́la fún ẹ ládùn. Madam, Yes, sir. láti ilé ọ̀gẹ̀dẹ̀ police station àwọn tí wọ́n. Okay, káàbù sá. Àwọn jẹ́ pé wá pé ẹrù òfin kan wà nínú ṣọ́ọ̀bù. Ẹrù òfin Yes. nínú ṣọ́ọ̀bù tèmi. Ẹ jọ̀ọ́ kí ni mò ń ta oúnjẹ lèmi ń tà o. Òun lélẹ̀. Exhibit. Ẹsibítì báwo nínú ṣọ́ọ̀bù àwọn òwò kí lára tó ń tà tí ó mọ̀ nípa dání. Ṣáṣẹ lórí. Ṣáàjẹ́ bí ìwé báwo ẹ̀wà ráìsì wà lórí iná. Ṣé nǹkan ẹ̀? Okay, sir. Hey, madam. Yes, sir.
Okay, that's my job. I want me to get my Ẹjọ́ yìí ti ń pọ̀, ẹjọ́ mo fẹ́ problem. Ọ̀gá Jesus Christ of Nazareth. Tí mo bá kọ̀kẹ́ ṣe òtún lórí ẹ. Ọ̀tá. Ẹgbẹ́ Okay, sir. tí máa gbé gbàdú fún ìdálọ́gbọ̀ ìsílẹ̀. Àkóbá àdáfà lélẹ̀. Ọlọ́run ti jẹ́ kó rí. Ọlọ́run ti jẹ́ kó rí ọ̀rẹ́ tí. Madam. Wọ́n gbàgbé rẹ̀ ni. Madam. Àwọn wo? Báwo tó wá jẹun wọ́n Àwọn bẹ́ẹ̀ ń gbé fún. Èmi kọ́. Ẹ má sọ̀rọ̀ mọ́mọ́. Ẹ má sọ̀rọ̀ mọ́mọ́. Ẹ já lọ. That is wonderful. Ẹ bú dáadáa o. Ọjà sórí mọ̀ ṣe ń wọ ọmọ ẹ̀ àánú mi ṣe é àánú mi ṣe àánú yẹn ti máa ń ṣe mí. You see, as you are said, ẹ̀sùn wípé òjò lórí jó ṣàánú. Hey, this is it. Sórí bí mi ṣe fẹ́ ràn ẹ́ lọ́wọ́ ṣé wọn náà fẹ́ ràn ẹ́ lọ́wọ́. Mo ṣe tán láti ràn mí lọ́wọ́ tẹ́ bá ràn mí lọ́wọ́. Torí bá a ṣe mú ẹ lọ ìta fi lè mú ẹ dé station wa báyìí láti station wa tó máa mú ẹ lọ kóòtù wọn á yẹ fún ẹ. Yé mo dáná. Wọ́n yẹ kí fún mi kí lẹ́sẹ̀ tẹ́ dákun. Ṣé òní kò tó wà lónìí rẹ̀? Ọmọ kankan pa àbọ̀ Inú yìí. ṣọ́ọ̀bù wa. Láti rí. Ìwọ náà wo nǹkan tán bá nu ṣọ́ọ̀bù ẹ̀. Bá a dábàá. Kí n má lè máa dààmú ẹ̀ kì í sì máa lọ mo ṣe mo fẹ́ ràn ẹ́ lọ́wọ́ èmi náà rà àwọn ọ̀gá títí táwọn máa fi dókè Àtàwọn ọmọọṣẹ́ kọ̀ọ̀kan náà. Fún mi fẹ́ bí jọ. February kí ni tún jẹ́ February bá ẹ dáhùn kí ni jẹ́ oṣù èmi mọ̀ ti jẹ́ February. Ó mọ̀ pé ìkó tó jẹ́ February fún wọn ní 200 pẹlẹbẹ. 200. Ó ti ṣe o ẹ ṣe pé ẹ wọlá. Stand up, let's go. Ṣé o mọ̀ràn tó dá olórí tó mẹ́kì? Níbo ló ti rí Ẹ bá ìbọn? dín ìpẹ́ dákun ẹ̀. Níbo ló ti rí ìbọn? Fún àwọn 50. 150. Fún àwọn 50. Àdúrà 50. Àdúrà 50. Sórí ọ̀fíìsà dáadáa. Èyí tí ẹ kọ́kọ́ ti jẹ náà. Ti ṣe báwo ni wọ́n ṣe? Gbé ní ìpá àwọn àjẹ́. Wọ́n ti ká tà. Bó ṣe sùn. Senior officer ni máa ń gbowó. Senior officer ló máa gbowó. Junior officer ló. Báwo ni? Ṣé kí ni kí wọ́n máa lọ station ní? Ló ti di bẹ́ẹ̀ fún ìlú dá. Ojú tó bẹ́ rí àlọ́ ló bẹ́ rí àkọ́kọ́. Okay. Báwo wà lọ́jà? Dáadáa. Orí ẹ̀kọ́ yé rí pé àbáwo a máa jẹ yálà yáyé ẹ tí rí gangan ó ti yé yín. Ẹni bí ìlú gbé ìyá ẹ̀ kò mọ gangan. Bí mo ṣe débẹ̀ bí mo wá ń jẹ tó tí mo jẹun mo kàn fún lówó ni. Ó sọ fún mi ẹni bí gbàṣẹ́ ìmọ̀ ilé láì mọ̀ pé màá tó fi gba ìlọ́po owó yẹn. Ìlú ló fún jẹ́ ẹ̀. 500 naira. Tó mọ ohun tó ọjọ́ ìdá ìbọn sí kọ́kọ́ débẹ̀ ọdún nọ́mà ọmọ oúnjẹ ṣe oúnjẹ wọn nice ó sì jẹun tán báyìí mo jáde sí ìdábàbọ̀ sí pé mi padà ní ọ́fíìsà ẹ̀ wá sanwó mọ́. Ṣé o rí pé fẹ́ dé àlọ́ wà lápá mi ni ìjọba ńlá ló wá jẹun nínú ṣọ́ọ̀bù ẹ̀ onírárá ọ̀gọ̀ kí ló kàn wọn ṣèjọba ló dáná fún wọn ṣèjọba ló fún wọn lówó mo ní òkè kò sí wàhálà wàá pòrò kan fún jọ ẹ̀ obìnrin lọ́gbọ́n àwọn mo sì pa. Báwo ló ṣe kú yẹn? Mo jẹ́ kó yé pé ojú atúnra rí wọ́n bèrè lọ́wọ́ ẹ pé sọ́nà tẹni tó pọ̀ wò yẹn ó ní kí n bèrè lọ́wọ́ gọ́ọ̀fù. Ẹ̀yin Yorùbá ẹ máa dùn tó bá ní tó bá wé imú tó níkà tí kò jẹ́ ká kó mú àṣẹ bí ẹ̀yin gbogbo lóye tó máa ẹ máa
ẹ̀yin Yorùbá man bí mo ṣe lọ́jọ́ yẹn bí mo ṣe kọ́kọ́ wọlé tẹ́ni kí wá lọ yẹn mo kọ́kọ́ wo bẹ̀ mo ṣàṣẹ wípé ẹ̀ mi ò mọ̀ bí tí Mr. Sunday gbé sí lẹ́tà tí mo rí báyìí tí mo jáde bá ṣe gẹ̀ tí ẹ̀ nìyẹn mi ò ọ̀yà wèrè ó sọ fún wa pé àwa Yorùbá a ṣe kíní kan ṣé ìwọ yíbò ń wà tó bá wa ṣe níṣẹ́ ayé rẹ̀ ò dáa nínú òrò tí mo mọ̀ tí ń lù yín. Gẹ́gẹ́ bá a ṣe rí kò sí nǹkan kan ní ọwọ́ wa à ń client wa ò sanwó gbogbo club ló ti miss wa bàbá. Bàbá bẹ́ẹ̀ ló ṣe gbẹ bẹ́ẹ̀ náà lọ́wọ́ gbẹ. Ọ̀dà ní ẹ̀kú àtótónu. Ìwọ̀n tẹ́ ń gbìyànjú àti sọ fẹ́mi báyìí ní pé ẹ̀yin náà fẹ́ pawódà ẹ fẹ́ tún àwo ṣe ẹ fẹ́ mú kan ẹ fẹ́ fi kún èjì ọ̀rọ̀ yín ó sì dayọ̀ èmi ni mo sọ bẹ́ẹ̀ ọ̀rọ̀ yín ó dayọ̀ ṣe láyà. Bàbá àyàwó àtọ́jà ìlú dájú. Mo ní sẹ́ láyà ẹ wò ó bẹ́ẹ̀ bá ti láyà ọ̀sẹ̀ kan bẹ tèmi ó pèsè fún yín bí n bá ti pẹ̀lú ọ̀sẹ̀ yìí ọjọ́ 3 gbáko ńlẹ́fìwẹ́ ẹ wò mí àníjà tó bá tóbi jù nílẹ̀ yìí lẹ́tìwẹ́ o ọ̀sán gẹ́gẹ́ parahun lẹ́sìwẹ́. Ó kú lọ́jọ́ 3 ó jẹ́jọ́ 2 ẹ wẹ̀ a máa wẹ̀ ẹ kú ọmọkùnrin ṣe bẹ́ẹ̀ bá ti lè wẹ̀ tẹ́ ẹ̀ bá ti tijú àti wẹsẹ̀ yìí kò sóńdọ̀ òun tẹ́ bá bá dòwò pọ̀ wọn ò ní tijú àti sanwó yín èmi atakúrò mo sọ bẹ́ẹ̀ èmi lẹ́kùn tí jẹ́ kan lọ́wọ́ tí béèrè omi èmi ni mi wò sí tẹ̀mẹ́lẹ̀ bíyàn bá tẹ̀mí olúwa rẹ̀ ó gàndì èyí tí ọba gàndì yóò ti ro ẹ wò mí kò sí ìyọnu mọ́ kò sí ìyọnu kankan fún mi ẹ lọ lè mọ́kàn yín kẹ́ fi balẹ̀ èmi dé ọ̀rọ̀ tí bẹ́ẹ̀ lẹ̀ yọ̀nà yín lówó díẹ̀ o kò sí ìyọnu sórí èmi ò fi àpò owó tèmi wọ́n fi ránṣẹ́ sí ọ tí n bá ti wá fi ránṣẹ́ sí ọ kéré tó o bá ti rí báyìí kó o nago sí mi wọ́n bá ti nago sí mi ní ọ̀sán yìí tí ọ̀nà yín ẹ má ṣe yọnu ẹ fọkàn balẹ̀ ẹ ti gbé sẹ́rẹ̀ mi bẹ́ẹ̀ bá ti gbé sẹ́rẹ̀ mi ẹ lọ lè fọkàn yín balẹ̀ lókù sọ̀rọ̀ mi ti yé yín ẹ lọ kẹ́ ẹ padà wá ẹ káre. Sunday bọ̀bọ̀ ọmọ kìí jàre látẹ̀kọ́ tí mo ti pè ẹ́ tí ó yẹ kó tí táìmù tó yẹ kó ẹsẹ̀ mọ̀ bọ̀ lílé yìí. Sunday bó yẹn ń pè mí náà mo yẹn ń gbèsè ọmọ pé checking point mo wà ajẹ́rẹ́ ń wá à ń ta wìtìwìtì lọ́wọ́ báyìí ń gbà lọ́wọ́ kàrà ń gbà lọ́wọ́ mọ́tò wá rí tí máa ní mo kó ẹ̀ bó ṣe wà lẹ́gbàá yóò gẹ̀ẹ́tì mi so èmi tó ń pè yín náà mo ti dé kí ló ní fún mi. Officer Fash ọjà ti wà o ajé ti wà o. Òmùsẹ́ wa bẹ́ẹ̀ ni o ọ̀yà jẹ́ ń gbọ́. Officer Fash ò ní bílífù pé alábàágbé ìyàwó lé mo bá ní hòtẹ́ẹ̀lì ní àná. Sister Blessing. Yes, Sister Blessing. Sister Blessing. Yes, Sister Blessing. Wọ́n ń ṣèyàn bẹ́ẹ̀ òun ló lórí àwọn obìnrin chọ́ọ̀chì wọn. Sórí Sister Blessing ó kàn ń fi yẹn sí bójúbójú ni mo pàdé ẹ̀ ní hòtẹ́ẹ̀lì lánàá náà. Sister Blessing. Yes. Sister Blessing. Ẹ jọ̀ọ́ ẹ tún béèrè pé bo ni mo lọ bẹ́ẹ̀ ṣe rí bí mo ṣe múra níbo ló jọ pé mo lọ. Chọ́ọ̀chì ni mo lọ. Chọ́ọ̀chì. Àdíjọ́ yìí ni tá gbogbo gbà. Àbí nígbà tí yóò bá lọ́nà mi. Mo dẹ̀ ti sọ fẹ́yìn náà kájọ máa lọ ó ti pẹ́ tí mo ti ń bá yín sọ kájọ máa lọ kájọ máa gbàdúrà àdúrà ló máa ń gbà òkú ṣagbára o. Àwọn ìyá mi lọ lọ́jọ́ wájú. Especially torí irú iṣẹ́ tẹ̀ ń ṣe yìí. Ọlọ́run ní sọ́wọ́. Bọ̀dà Pablo. Sọ fún mi àbà tó lọ kí ló dé náà orúkọ tó máa ń pè mí during the school days yẹn mo ò jẹ́ Pablo Babalọ́lá lórúkọ mi àwọn ọ̀rẹ́ mi mẹ́kọ̀ọ́ change sí Pablo náà tí ẹ̀ bá dé lè pè mí lórúkọ mi ẹ máa pè mí ní dájú yẹn ní. But nínú church ni ẹ jẹ́ ká máa lọ sí church. Ẹ mọ̀ pé kò lè wọ́ ọ́ tí máa dé báyìí mo lọ ní jíìmù wọ́n ní retí mi jẹ́ kí point. Ọ̀dà Sister Blessing èèyàn rẹ ọgbọ́nọ̀ lójú lọ́wọ́ sára ara ayé wọn lọ. mo lè mọ pawọ́ fún ẹyin. Sunday má wọrí léyìn ṣe ti lọ á jẹ pa ni tí bá tí wọn kán sẹ́nu mi
ọmọ kan sáyà ti ẹ Officer Fash ó bí bá yẹ jù kó wọn mọ yẹ o wọn jẹ kó wọn yẹ o Officer Fash bí ẹ ti ẹ rí Officer Fash Officer Fash wọn gbàgbé o. àdúgbò má wọrí máa lọ àwọn tó gbogbo ẹ là ń wá káàkiri wa. Hey, stop that! Stop! Give me shit now! What are you doing? Come on, stop! Kí ni sọ́kàn ẹni pẹ̀lú tí wọ́n báyìí? ṣé ó yẹ ló pẹ́ ẹni sùúrù tí yóò ní bàjẹ́ tí ò ní pé ọ̀sẹ̀ yìí mo gbúdọ̀ fi ẹni tó bá fẹ́ kí ẹ. Lúkẹ̀ ọ̀gá ẹ̀ ti ṣùn fẹ́ ní gbogbo tẹ́ bá fẹ́ wí ẹ jẹ́ ká wẹ̀ tán a máa dá yín lò. Ọ́físà ẹ wá kí ni ọ̀gá ìkan tó wà lẹ̀ ó tó pé ẹ̀yin náà máa jẹ́ ní ẹ̀ máa jẹ́ ní. Ọ́físà tó ṣẹlẹ̀ ní pé àdúgbò yìí kò fi àyè gba ìgbàkúgbà ló jẹ́ ká wá pè yín. So kò sí pé ẹ máa pín or whatever. I don't want to know. So that's what I'm stop it. Àkàtà bá wà lọ yìí. ọ̀gá ẹ̀sẹ̀ jẹ́ ọ́físà iṣẹ́ yín ni ká ṣe fún mi. Ọ́físà kí ni kẹta ń dánwò yìí? Kí ni kẹta ń dánwò yìí? Èmi ti pè ló sẹ́yìn kalẹ̀ lẹ̀ sọ̀rọ̀ mi ti yé yín báyìí ọ̀rọ̀ sì ti wù sí sẹ́rọ̀sẹ̀ tí ń bẹ lọ́wọ́ mi ọjọ́ mẹ́ta lẹ́fìwẹ́ o ṣe é rántí pé mo ní gbangba ọjà ní kẹ́ ẹ ti wẹ́sẹ̀ yìí. Bàbá ẹ ti sọ fún wa ọjọ́ mẹ́ta ọjọ́ tó gbajúmọ̀ láti wẹ́ ẹ̀rọ sí lọ́dẹ̀ wọn. Bẹ́ẹ̀ bá ti lè rí ọṣẹ yìí wẹ̀ lọ́jọ́ mẹ́ta ọ̀rọ̀ yín ti dayọ̀ owó ti dé ẹ ti bọ́ sáyé èmi mo sọ bẹ́ẹ̀ ó rè ọ̀rọ̀ yín ó dayọ̀. Bàbá dúpẹ́ o dúpẹ́ lọ́wọ́ yín. Ẹ̀rọ Olódùmarè la máa fọpẹ́ fún àwọn rúmúlẹ̀ láti máa fọpẹ́ fún wọ́n sì tì í lẹ́yìn kódà ẹ̀rí wẹ̀ náà wẹ̀ bó ṣe jẹ́nu. ẹ̀gbọ́ sẹ́rọ́sẹ̀ tí ń bẹ lọ́wọ́ yín ó lè wọ̀ kan ṣoṣo. Sẹ́rọ́sẹ̀ tí ń bẹ lọ́wọ́ yín yìí ẹ wojú mi dáadáa bẹ́ẹ̀ bá rí ọṣẹ yìí wẹ̀ kó pé lọ́jọ́ mẹ́ta wàhálà ó so. Wàhálà bíi ti báwo bàbá? Bẹ́ẹ̀ bá rọ́ṣẹ̀ yìí wẹ̀ kó pé lọ́jọ́ mẹ́ta kódà bẹ́ẹ̀ bá wẹ̀ lẹ́ẹ̀kínní tẹ́ ìwẹ̀ lẹ́ẹ̀kejì bó bá kù kẹta bẹ́ẹ̀ bá rí ìwẹ̀ ìjókíjó níjó asínwín o ayọ̀káyọ̀ láyọ̀ dìdìrìn ajẹ́ wípé ajá yín ó jẹ̀ fún òkété nù. Bàbá ẹ gbàgbé o ṣe bí ká ti wẹ̀ bẹ́ẹ̀ bá ti wẹ̀ kò sí. Bàbá ẹ níyàwó ẹ rí pé wẹ̀ o kankan ìbílẹ̀ ní ẹ̀rà kẹ́ fi wẹ̀ o èèyàn kọ̀ọ̀kan ra mẹ́ta ńlẹ́ fi wẹ̀ láàrin ìjà bẹ́ẹ̀ bá ti wẹ̀ kò séwu mọ́ ọ̀rọ̀ yín ti dayọ̀ ẹ káre àwọn akínu àwọn akí ọmọ ọ̀rọ̀ yín ó dayọ̀. Kí ló ṣẹlẹ̀? Ọ́físà. Ní sùúrù lọ́wọ́ ọ́físà wọn ìlà yóò fi jẹ. Yes na àwọn sọ́kọ̀ ìbílẹ̀ yóò fi jẹ. Ọ̀sán wẹ̀rẹ̀. No, don't worry. Don't worry. My God, hello. Yes. Ẹ bá mi níbẹ̀ yẹn ní owó yẹn ti dé. Hello. Ẹ bèrè fọ́ṣẹ. Kò sọ́ṣẹ́ ńlẹ̀ no kò sọ́ṣẹ́. Ó mọ̀ pé àwọn gómìnà tí wọ́n rí yẹn wọ́n ń lo ọṣẹ náà ń lò náà. Ọṣẹ yẹn Oscars. Yes now, àwọn ọ́fíìsà tẹ́ rí yẹn wọ́n ń wẹṣẹ́. Gómìnà wọ́n ń wẹṣẹ́. Bọ́ ọ́fíìsà tó yọ lè jù láyé yìí inú àwọn gbogbo àwọn ọ́fíìsà sí yẹn. Custom ló yọ lè jù. Ẹ fún mi lọ́ṣẹ́ o. Gbàtírí ayọ̀ mi bá dé ẹ fún mi lọ́ṣẹ́. Ó ti yẹ ọṣẹ ló ń ṣe báyìí. Ọṣẹ 25 million naira ọṣẹ. Ọ̀dà máa tó. Ẹ̀yin náà ló ń ta géèmù ni. Ẹ̀yin èèyàn Ọlọ́run náà máa ń ta géèmù. Jésù ní ká máa dùn wá nù. Olúwa ní ká máa dùn wá nù. Mo bá òun géèmù ní òun pè mí. Káre sí. Ẹ wá sílẹ̀sì tó báyìí. Ẹ wọ ọ́fíìsà. Mo ti máa ń sọ fún yín.
can't you that number? Pé ẹ má máa pè mí Pablo. Babalọ́lá lorúkọ mi. Àwọn ọ̀rẹ́ mi ṣé wọ́n mọ̀ yẹn rẹ̀ mọ́ àwọn ọ̀rẹ́ mi tó fi wá pè ní Pablo lójú mi. Irú àwọn ará church wa nísìnyí tó bá rí pé wọ́n wà ń jókòó dájọ́ wà ní pé wọ́n pè mí Pablo. Báwo lè jẹ́ kí n fi àlókìlẹ̀ rẹ̀ fún mo máa wọ́n pa mi? Ni mo ń gbànú ọkọ mi. Ẹ máa mú mi rántí. Ibi ìbàlẹ̀ wa. Sàbẹ̀lẹ̀. Officer Fash. Ẹ kú àtàárọ̀. Èmi ti fẹ́ máa lọ sí evening prayer. Mọ́mí Israel tí ó jọ pé o fẹ́ lọ bá lórí àwọn ọmọ obìnrin nǹkan. Ọ̀dọ̀ wọn náà mo ti ń bọ̀. Wọ́n ní ká ní sùúrù. Wọ́n náà tó máa ń kó àwọn ọmọ yẹn wá àwọn tí kò wọ́n dé. And èmi máa báyà ìdí àwọn yẹn pé ká má rush. Ká má lọ gbọ́ ọmọ tó máa tún máa fún wa problem. Àbí báwo ni? Sàbẹ̀lẹ̀. Ẹ lọ jọ́ọ̀jì kan. Àbí? Ọ̀gá Jésù sàfún láyà dín ní sáà. Ó débi iná wọn bí Jésù. Sàbẹ̀lẹ̀ sí. Sẹ́rí bẹ́ẹ̀ ni mo lọ jọ́ọ̀jì. Inú bèbí náà máa ń dùn bẹ́ẹ̀ ni mo lọ. Àmọ́ yóò gbà mí checking point títí fẹ́ gba gbogbo ẹ̀ lọ́wọ́ mi. Mo wá fẹ́ ká sí báyìí. Mo fẹ́ gba WhatsApp number yín. Tí ẹ̀yin bá kàn ní ṣàdúrà jọ́ọ̀jì, ẹ kàn mọ́ bẹ́ẹ̀ mi ṣe sọ́dọ̀ tèmi, èmi ọkàn mọ́ gbogbo. Officer Fash ẹ surprise bí o. Jésù kìí ti gbé àti gbà kó tó náà ẹ bá. Ìbánikẹ́ gba ti òní mi bọ̀ àwọn náà. Àwọn gidi la máa fi wọ́n lọ Sunday tọ́ mi làwọn náà. Ìfẹ́ ló ń sọ wọn ní ìbá yẹn post mi. Oni. Oni. Okay, marry you later. Okay, tó gbọ́dọ̀ jọ́ọ̀jì. Èmi ti ń late. Don't mọ ọmọ ẹjọ́ wọ̀. Mo fowó wo Jésù kìí ti sin yín o. Kí ni wọ́n á ṣe mo ṣe wà láì mo fẹ́ mọ gbọ́ àgbọ̀ ẹ̀rí àwọn ṣe wò tàbí ẹ̀sìn ìyẹn ni wọ́n kà wọ́n lọ tọ́jú lójoojúmọ́ ní. Ìyàwó rẹ̀ fẹ́. Ọ̀rẹ́ àwọn abẹ̀rẹ̀ church báyìí. Mo fi gba nọ́mbà yìí náà ní kọ̀ọ̀kan máa kó àwọn àbúrò àwọn ẹni church ẹ̀rẹ́pẹ̀rẹ̀ lábẹ́rẹ̀. Officer Fash ẹjọ́ ìtorí Ọlọ́run. Ẹjọ́ mo fọ́ ọlọ́run bá bẹ̀ yín ní pa mí sí ni ẹ má pa mí síta. Officer Fash ẹjọ́. Wọ́n ti ẹ̀mọ́ bẹ́ẹ̀ lọ́lọ́ fẹ́ bẹ́ẹ̀ ìjọ ọkọ rẹ níṣu ló ń ṣe rédèrèdè ẹ̀yin obìnrin wọn fi ń bú obìnrin lélẹ́yìn. Ọwọ́ sọ pé ẹ̀ẹ́dàkùn ẹ̀pà mi sílẹ̀ mẹ́pà mi síta yìí bá tó sí gbagba gbogbo ẹ̀rẹ̀ kí ló wá ń bẹ̀ mí kí ló fẹ́ bẹ̀ mí sí ọ̀dà kí ló fẹ́ kí n ṣe fún ọ. Gbogbo píṣọ̀ tẹ sẹ́ǹdì sí mi pátápátá ni mo rí ẹ̀jẹ̀ má jẹ́ kọ̀kọ̀ mi rí ẹ̀jẹ̀ kọ̀kọ̀ mi. Wo tọ́wọ́ fẹ́ kí n sọ fọ́kọ̀ rẹ tọ́wọ́ fẹ́ kó gbogbo píṣọ̀ tí mo sẹ́ǹdì sí ọ 500,000 naira tọ́ bá ti lè san kò sí wàhálà ìmúlò fi fọ́tò rẹ ọkọ rẹ kò sí. Èmi sùúrù ọ̀sán mi láyé jẹ́rí gbogbo nǹkan tẹ bá fẹ́ pátápátá ni màá fún yín jẹ́ ti gbọ́. Gbogbo nǹkan tẹ bá ti bèrè ni màá ṣe fún yín kódà tẹ́yìn gan bá ní ẹ̀fẹ́ ṣe. Ṣé kí ni? Ibo wá dé pé táyà ní kalẹ̀ mọ́ mú èmi ó ṣe gbogbo àwọn ọ̀fọ̀rọ̀fọ̀ òsì dẹ́n ṣe káàkiri. Sọ ò lè san 500,000. Tèmi bá ní o, tèmi ti ta. O lè san àbí? Ọ̀dà. Officer Fash ẹjọ́. Kí ni? Ìṣòro burúkú ẹjọ́. Ó dà mo ti gbọ́. Máa fún yín jẹ́ ti gbọ́. Ó fún mi. Ṣé ara wà ní fún mi? Bẹ́ẹ̀ fọ́tò rẹ̀. Irọ́ tó bá di fún mi lówó níbi ìlú tẹ̀. Ṣé ara? Wọ́n ti máa sún pé rí inú. Bàbá, ẹ̀yin ni mo wá rí. Ẹjọ́ bẹ ṣé ń wò mí, ọmọ ìyàwó ni mí. Owó ò dẹ̀ wọlé fún mi mọ́. Kí lè máa rówó gbà ló jẹ wá sọ́dọ̀ yín. Gbogbo nǹkan tí ò bá gbà mí, ó ló jẹ wá. Inú rẹ̀ ó dùn. Àṣẹ. Ọ̀rọ̀ ayé ṣe. Àṣẹ. Ọkàn rẹ̀ balẹ̀. Àṣẹ. Ò pé o fẹ́ ló lọ. Bẹ́ẹ̀ni. O fẹ́ bàgbà mú ni. Bẹ́ẹ̀ni. Ọ̀run mi là bára gbọ́n ní rògbò. Àtúrò ẹni tí ò san ṣe. Òun gbà tọ́nu mi là ń tì kọ̀lé àrùn bọ̀ wáyé ni. Ọmọ ẹlẹ́yẹ pàdé rẹ̀ lọ́nà. Wọ́n gbà Ọ̀rúnmìlà. Ó sì gbé wa dáyé Ọ̀rúnmìlà kó wọn mọ̀ lágbà. Àṣẹ èṣù ń lọ Ọ̀rúnmìlà mà tìbọnù. Ọmọ mi, àṣẹ èṣù làwọn máa ṣẹ̀yìn mú kó. Àṣẹ èṣù làwọn máa ṣẹ̀yìn lò. Bàbá bó bá jò náà bèmí náà sí. Kí sá ti máa gbowó. Ọ̀fẹ́ gbowó? Bẹ́ẹ̀ni bàbá. Ọ̀fẹ́ rí ná? Bẹ́ẹ̀ni. Ọ̀fẹ́ rí jẹ? Bẹ́ẹ̀ni. Ọ̀fẹ́ rí mu? Bẹ́ẹ̀ni.
ọ̀fẹ́ ráṣọ wọ̀. Bẹ́ẹ̀ni ọ̀fẹ́ pẹ́pẹ́ ọ̀fẹ́ pẹ́pà. Yóò nà ní tọ́pọ̀. Bàbá kí ni ọ̀nà ni? Wo oníjàngbó tó mọ̀ ròde jò yóò mọ̀ mú bàtà dání. Bẹ́ẹ̀ yóò bá ṣe bá aṣoṣo lẹ̀ rápẹ́ yóò fi kún o n ló bá di yahoo plus. Bàbá. Ó lè tí ì lọ bí wọ́n bá yòókù ná èmi ọ̀gá ó àwọn nǹkan tó wà wà lélẹ̀ yìí. Kí wá ní kí n wá wá? Ìyá rẹ̀ yìí wá ó wá òròǹbó méjì irú ti gbá ìyá rẹ̀ yìí àmọ́ kóyún náà lẹ̀. Eléyìí ò ṣe é lò. Òròǹbó ni méjì. Kò ṣe é lò. Àti ahọ́n èèyàn. Bàbá yín wà wá ẹ̀rí mi ná bẹ́ẹ̀ ni. Olówó àṣẹ ọba àgbà mú. àṣẹ. Bọ́ bá rí ààrẹ ara eré yẹn o lò lówó o torí bò bá jẹ́ èèyàn ò lè jẹ́ èèyàn. Mo ṣe wà burúkú kò rí àwọn kan kókó sinrin kókó vat náà máa fi sinrin báyìí. Má jẹ́ kí n tẹ̀ àpótí mi kún nìyẹn o ó kú mo sọ fún ẹ yẹn. Ọ̀gá èsì tún lọ lórí ọ̀rọ̀ lẹ́dúró bí ọ̀gá ṣe kọ̀ lọ ní ìkòkò tí wọ́n tó gbọ́ ní ìbábá wípé ká stop gbogbo ìwà tí a wì you still hear tó tó. Mo sọ lókè ọ́físà àti bàbá àti kọ̀kọ̀ kò yẹn ọkàn mi o sórí ọ̀gá tó ń sọ pé ká má ṣe gbá kan mọ́ ká má ṣàwòrán wọn kan pé ìwà táwọn wò dáa sígbà táwọn fi wà ní dèdè ránkì táwọn wà yìí àgbọn nínú tànpá náà ṣe tó jù báyẹn lọ wọ́n sọ sórí fẹ́mi jọ èmi gbẹ ẹnu tèmi gbẹ seriously báyìí kí n kàn ráwọn kan kọ́kàn ṣe mistake ni kán láwọn máa jẹ́ kí wọ́n yẹ pé wọ́n ti ṣẹ̀ sófin o. èyí ẹ̀ dùgbò ẹ̀ẹ́dẹ́gbẹ̀ẹ́ bá jẹ́ kó máa yẹn. èmi ò ní problem tó bá jẹ́ pé kò tó sọ pé fẹ́ máa ṣe náà nìyẹn orí àwọn Yorùbá òun ló sọ wípé tí a bá kúlókúló nínú ẹwẹ́ tí a bá rùkà nínú ìbúlẹ̀ ẹ̀bà ẹni tó bá máa kó òkú máa kó bó ṣe rí nìyẹn ó tẹ̀ pé èmi máa yó báyìí ní èyí ò ní yó so èmi I'm not doing ní ò ṣe mọ́ rárá no more interested so gbogbo ṣe máa ń ṣe báyìí kò ṣe mọ́ ní ò ṣe mọ́. ok Sunday tó wá múṣẹ́ wá nípa aṣẹ́ babaláwo tó ń ṣiṣẹ́ fáwọn ológun owó àwọn ọmọ yahoo yẹn ń kọ́. ọ̀gá mo ti sọ fún yín mi ò no more interested bí kò ké leave mi. ok no problem tó bá yẹ pé èèyàn bọ̀bọ̀ ẹ̀ kò sí wàhálà tí wọ́n bá lóun ṣe mọ́ àwa sì wà lẹ́nu ẹ̀ máa ṣe o lẹ́yìn kí n kàn pé bọ̀bọ̀ ẹ̀ kájọ lọ ṣiṣẹ́ o. ẹ̀yin ọmọ èèyàn kí ló dé tẹ ẹja alájẹpá báyìí kí ló ṣẹlẹ̀ ẹ̀ẹ́dẹ̀ bẹ̀rù Ọlọ́run lẹ́yìn 500,000 ẹ̀ tún wá ń pè mí pé nídìí owó mi ẹ jọ gan kí ni mo ṣe gangan náà tíyàn kò ṣerú ẹ̀ rí ẹ ṣàlàyé kí ni mo ṣe tíyàn ṣerú ẹ̀ rí gan sórí jẹ́ kí n sọ kíní kan fún ẹ FASH sórí kọ́bọ̀ as in sísì tó ń yọ bí mo ṣe wà èmi ò ní. èmi ò gba kọ́bọ̀ lọ́wọ́ rẹ̀ náírà èmi fẹ́ gbà ó tún wá sọ pé kí ló ṣe dẹ́nìkan ṣe rí ẹ̀rí onísìn náà máa ṣe pọnapọnapọna náà ní wájú ẹ̀ sọ fún ọ o tó wá bó ṣe wà yìí tó ti máa kó àwọn fọ́tò wọn yìí èmi ò ní wulẹ̀ sọ pé mo fẹ́ fọ́kọ̀ rẹ̀ kan báyìí nísìn yìí kọ́kọ́ dà sí nẹ́ẹ̀tì náà ní wàá táàgì ẹ̀ tún táàgì àwọn mọ̀lẹ́bí rẹ̀ tún wàá táàgì wọ̀ gan náà tó wá rí lẹ́yìn máa táàgì ẹ̀ tán máa kó lọ́dọ̀ kọ rẹ̀ pé wòyàwó rẹ o iṣẹ́ tí ń ṣe rèé o nǹkan tí ń ṣe rèé o kò sì jẹ́nu wájú ẹ̀ sọ fún ọ o èmi o mo ní di 250,000 mo fẹ́ lò ní 6. sísá FASH má ṣe báyẹn lórí pé àwàdà kékeré tí mo kàn bá yín ṣe ń sìn lẹ́tí wá sáré sọ di nǹkan mọ́ mi lọ́wọ́. èmi ní sáàdà lérí owó mo fẹ́ lò ní 1 hour to this time mo fẹ́ lò 250,000. 250,000. lẹ́ni iná. ga o tó tó ṣẹlẹ̀ ni pé ṣé ibi tá a ti máa ń pàdé yẹn náà ni kí n ti kó wọn bá. ìbẹ̀rẹ̀ náà ni. lẹ́ẹ̀blẹ̀ máa pè é lẹ́ẹ̀blẹ̀ ọkọ rẹ ò ní gbọ́ ò tí mọ̀ kankan ìmú ọbí irun ṣe mú ẹ̀jẹ̀ ni wọ́n tó bá ní ṣe dáa tó wá bá mi sọ rédèrèdè olóhùn kan. Oh my God. Ọ̀fíìsà Lẹ́gbàá báwo tún ní báyìí. Bákan náà níbi náà bọ́bọ́ ìlú wọn ò lọ. Kí wọ́n la fẹ́ ṣe báyìí? Ọ̀fíìsà FASH lóhùn ò ráyè. Ọ̀fíìsà Dèjì lóhùn ò lọ mọ́.
kí a lè fẹ́ ká ṣe kí nìkan tó máa ṣẹlẹ̀ báyìí. Ẹ̀dùn náà ṣé kìí ṣe pé oògùn bàbá yìí ti mú wa báyìí. Oògùn ta ni? Oògùn bàbá yìí náà ni. Oògùn bàbá wo? Ṣé ẹ ṣẹlẹ̀ mọ bàbá yìí sí oògùn yóò mọ mú wa báyìí? Get out jọ oògùn ta ni mú wa. So bàbá yìí ò ní sẹ́ǹsà. Ṣé òrùbá àwọn bàbá yẹn ní oògùn kan ni? Sakama jẹ́ ni wọ́n lò fáwọn èèyàn náà. Sakama jẹ́ ni wọ́n lò. Kò lóògùn jọ. Ok, kí wàá ní ẹ fẹ́ ká ṣe báyìí náà? Yes, wọ́n ti gbé dé. Kí ni ọmọ kan farabalẹ̀ ṣọmọ kan tó máa ṣe? Sórí ìgbà táwọn méjì yẹn ti kọjá lẹ̀ tán láwọn lọ. Màá fún ẹ ní uniform. Ìdán nǹkan tẹ́ sọ. Ṣé tí ẹ di? Màá fún ẹ láṣọ ìjọba kan, aṣọ federal. Ẹ̀yin ẹdú gbàtẹ́lẹ̀ fẹ́ fún mi ní aṣọ ọlọ́pàá sí. Èmi tẹ́mi ò kí n sọ ọlọ́pàá bó lẹ ti fẹ́ kí n ṣe. Tí ọ̀nà bá ti máa ti fún ẹ láṣọ tó bá ta bá ti dọ́dọ̀ ẹ̀ wọ́n náà máa há ti gẹ́gẹ́ bí ọlọ́pàá ní bí wọ́n náà ń bá wa ṣe bórí bá ti máa ń fi actions máa ń gùn wá. Náà èmi náà ń gbéra wáyé. Wàá gbá yìí. Ọ́fíìsì Alẹ́gbà. Fìyẹn lẹ̀. Mo bá dọlọ́pàá. Ọ̀jù báyìí náà. Ọ́fíìsì Alẹ́gbà. Wàá gbá yìí. Ṣé òṣìṣẹ́ ìgbà wa ni a máa lọ sí. lọkàn ń ṣe ọmọbìnrin ṣọ́ ara ẹ̀ o ìrònú ò ṣe kankan láwùjọ lágbo ara o ó máa ń ba àgọ́ ara jẹ́ ni o jọ torí Ọlọ́run kí nìkan tó ń ronú sí gan nǹkan tí fẹ́ mọ̀ ní. wọn ní ọkàn blame mi ni ọkàn sọ pé mò ń ronú ni jọ kí ló wà ní ọ̀rọ̀ mi gangan tí ò tó rò gbogbo nǹkan tó wà ní ọ̀rọ̀ mi báyìí ló tó rò ní ṣé nítorí pọ́n ti ń pè wá ní ìyá Yẹmí bàbá Yẹmí wọ́n fi Yẹmí bò wá láṣìírí jọ ṣáwa la bí Yẹmí sọ fún mi ṣé àwa la bí Yẹmí wọn náà wọdún ta ti ṣègbéyàwó náà wo iye years yẹn tá a bá ka àwọn èèyàn bá wa kà àwọn èèyàn kà á. ó tó mọ tó bá ní kó ó tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ but nevertheless àwọn nǹkan míì tọ́lọ́run ń ṣe fún wa ní orí ńkọ́ ó yẹ ká dúpẹ́ fọ́lọ́run yìí Ọlọ́run gangan náà ló mọ orísìn tí ò ti fi ṣe tiwa fún wa èyí dẹ̀ mọ̀ pé Ọlọ́run tó dá Sarah lóhùn lọ́jọ́ kìíní àná ó sì wà ń bẹ̀ ó sì máa dá wa náà lóhùn sófà tó yẹ pé à ń lọ sí church à ń gbàdúrà sọ́dọ̀ Ọlọ́run à ń gbàwẹ̀ à ń ṣe gbogbo ẹ̀ mo kò ń ṣe pé kò gbàdúrà wa. ó lè dé sí lọ́rùn máa dìde tí òbí dídá ní ojú òbí fún wa lọ́wọ́ èyí ò ní ìlú táìmù àwọn náà máa bímọ tí wọn ṣé èlò wa ronú sí it's my job kí ló wà lẹ́yìn wọ́n kò ní pàdé yìí. Igúnnugún ní gbẹ́bà sọ́dọ̀ yá ní àkàlàmọ̀gbò wọ́n ti gbẹ́bà sọ́dọ̀ ọ̀run o igúnnugún má jẹba jọ̀wọ́ gbẹ́. ṣé títòsí sí ní kẹlẹ́bẹ̀ náà lórí kò sí yàtọ̀ ṣá. Àkàlàmọ̀gbò má jẹba jọ̀wọ́ àwọn tiẹ̀ àti gbẹ́bà yẹn náà yẹ o ẹ̀yin ayé ẹjẹ́ nu yẹn yá mo ti gbẹ́bà àwọn àgbà nítorí Samuel àti James ẹ̀jí kẹ́kọ̀ọ́ gbẹ́ o. Kò ní gbà. Tó bá gbé kalẹ̀. Tó bá gbé kalẹ̀ bá gbá ojú fún ẹ. Àti wọ́n wúlò wọ́n sọ bẹ́ẹ̀ lẹ́ àti bá bẹ́ẹ̀ lẹ́. Ok, ìwọ ló ṣiṣẹ́ fáwọn ọmọ yahoo. Mẹ́nì ògùn àṣìmọ́ jẹ́ púpọ̀. Ẹ wo wèrè ṣá, ó dẹ̀ tún ní he. Ẹ wo èmi rẹ fẹ́ ṣe fún yín gangan o. Ṣé rí èmi o? Bí èmi bá ṣògùn fún yàn, èmi á máa sọ ẹni lọ́wọ́ àmọ́ sọ ẹni lọ́rọ̀ púpọ̀ púpọ̀. Ìyẹn máa lówó gidi kó bá wọ àgbà láti mi wá. Ó ń bá yé àwọn kan jẹ́, òfin tún táwọn kan ṣe. Mi ò bá yé èèyàn jẹ́, àní èmi á máa sọ ẹni lọ́wọ́ máa sọ ẹni ṣẹṣọ ní dọ́lọ́rọ̀. Ẹ̀yin ọ́físà, àwa ṣeré ń bì, ẹ̀yin ká ṣiṣẹ́ wa bí iṣẹ́ náà. Ó ń sọ pé ìwọ ń tọ́ àyà àwọn kan ṣe ni.
ok wọ́n ń pa àwọn kan òun fi ń dùn àwọn kan nínú òun wá ń ba ayé àwọn ọ̀la jẹ́. ṣe rí èmi wọn ò fẹ́ràn ọmọ bá ìjọba rojọ́ púpọ̀ púpọ̀ èmi ìjọba ní ọ̀rọ̀ púpọ̀ ìjọba ọ̀tọ̀ ìyẹn ọ̀tọ̀ lójú kí lẹ fẹ́ ṣe fún yín gan fúnra yín. fine tó bá fẹ́ jẹ́ ká mú ẹ dé station ọ̀fẹ́ dé station rárá ó ti já sówó lọ́rọ̀ owó ni kókó. mi ò fẹ́ fún yín ní owó tí ẹ bá fẹ́ gbà ó fún yín ní èlò bí ọ̀kẹ́ méjì mẹ́ta mẹ́rin nígbà àrùn láti ń lówó. ẹyin ìyá òun bọ̀ ó. babaláwo ní ṣòkò fún àwọn ìyàwó olùrànwọ́ o. olórí tí ìbá mi tàbí ẹgbẹ́ mi ló kàn. ok sori kéèsì tó lágbá ni o. ó máa sanwó ni. wà fún wa ní 1 million. kí ni kan. mọ̀ṣúra kan. mọ̀ṣúra kọ́ bàṣúrù ni 1 million naira. ẹbí ọlọ́pàá èmi mọ̀ pé ẹmu náà ló bẹ̀rẹ̀ mọ̀ṣúra. ẹmu kọ. mílíọ̀nù kan mílíọ̀nù ọlọ́pàá ò lè ní ọ́. aláṣọ dúdú inú rẹ̀ dúdú púpọ̀ púpọ̀ ojú rẹ̀ tún dúdú púpọ̀ ó lè ní ọ́. so ọ ma gba owó tó dùn wà lọ́wọ́ àwọn ìyàwó. bí ọkọ̀ jẹ́. èmi tó kàn wá náà ni pé tó o bá fẹ́ jẹ́ ká gbé dé station wa a máa gba 1 hem lọ́wọ́ ẹ̀. mo ṣe bẹ́ẹ̀ ní nǹkan ṣe mo ṣe bí bẹ́ẹ̀ bí ọ̀kẹ́ méjì àbí ọ̀kẹ́ mẹ́ta èmi á fún yín bíi 2000 èyí bí ọ̀kadà padà. babaláwo. ń bẹ̀rẹ̀ 1 million ó lè ní èyí kẹ̀kẹ́ fúnra yín. 2000. àbí ọba bí ọ̀tá. ẹ̀gbọ́n ẹ̀jẹ̀ tó bá gbé kalẹ̀ lọ fún ìbọn lórí. ọlọ́pàá ọjọ́ bá gílẹ̀ tó ṣe mi ògbólẹ̀ ká yẹ ẹ̀sìn mọ́lẹ̀ òláṣọ lẹ́gbẹ̀ẹ́ mọ̀ kí mọ̀ bọ́lá ọjọ́ ìgbọ́nsẹ̀ mi ẹ̀wọ̀ ìmọ̀ òbè mi lẹ́rù ọ́ pápínà tó òbè mi lẹ́rù èmi ọ̀nà yìí lògùn ọ́. ọ̀nà ta ló ń dání lóògùn ọ̀nà mi lóògùn. èyí wà sọ́lá wọ́n ní ẹ̀ lògùn ọ̀nà ta lóògùn. wọn mọ́ láì dá. ọ̀fíìsẹ̀ kí ló ń ṣẹlẹ̀ náà. ẹ̀mú gba èmi o. kí ló dé. arákùnrin yìí ní oògùn o. oògùn kí ni. kò lóògùn jọ. ológun. kí n má gbélé ìyẹn ṣe mẹ́wàá kẹ́mi náà ṣọyọ̀ kan àwọn àgbò yìí tó jura wọn lọ ẹ ṣe mẹ́wàá kẹ́mi náà ṣọyọ̀. tó bá gbé kalẹ̀. kò sí kókó jọ ọlọ́pàá mo ní ẹ̀ma ṣe ọṣẹ́ ni iná tó ṣe kọ́mọ ni. èyí ò lájọ. mo ní ẹ̀ma ṣe ọṣẹ́ ìkà tó ṣe mọ̀ gbẹ̀wẹ̀ jẹ́ ìkọ̀nà tó ṣe gbọ́ ọ mà kú sẹ́. kéènì ìwọ nàní lẹ́lẹ̀ yẹ kú ni. ayé yẹ bàjẹ́ ni. ọjọ́ ìbọn mi nù. ẹ kájọ lọ́jọ́ ẹ kájọ ẹja gbígbẹ lọ. ẹ bọ́ lọ́wọ́ mi ẹ̀ náà. ẹ wọ bó gbẹ bá gbẹ yín ẹjẹ wọn lẹni sọmi ọ èmi rí iná ayé yóò bàjẹ́ ni. ẹ má tí wọ́n mọ̀ wá mo ti kájà ọ̀nà mi kọjá mo ti kájà ọ̀nà mi kọjá. ọ́fíìsà mo lè sọ fún yín o. ẹ má jẹjọ mọ jẹ wa o ẹnà mi kọjá mo ti kájà o. ìgbà mi kò sí dáadé ló ní wọ́n mú wa 250,000 lọ́sọ̀ọ́dún nìkan. Blessing má jẹ́ pọ̀ ọjà o. mo ti dúró náà mẹ́rin látẹ̀kan mo rí ẹ o ti fẹ́ débi náà ló sọ látẹ̀kan. mi ò fẹ́ bẹ́ẹ̀ o dákun ló lọ́ fẹ́ fún mi 250,000 naira owó kékeré wọ́n bá tètè wá fún mi lówó ilé ìwọ̀n tán nísìnyí tí wọ́n á fi ilẹ̀ wọ́n máa bá tiẹ̀ lọ nítorí ó sì náà máa rí lójú rẹ̀ rí bá kọ́kọ́ gba owó òun náà ó ṣe wà áhùn tí mo kàn gba 250,000 mo kọ́ ya proper kọ́kọ́ mú nǹkan kan mo tún jẹja nǹkan fún un lẹ́gbàá náà 1,250 ni bí ṣe pín owó òun nù lọ́ọ́ fi yókù ná yìí sí i wọ́n ná owó yìí o bí lásìkò náà. ayé ẹ̀ tó bá sọ wá gbogbo nǹkan tójú ẹ̀ bá rí báyìí ò ní máa sọ mọ́ á gbowó lọ́wọ́ mi lọ́nà ọ̀run bẹ́ẹ̀ tó bá wà láyé ló ń gbowó jà fún un. kí ló lọ yẹ. ọkùnrin tún jí ọlọ́wọ́ láti pẹ̀lẹ́pẹ̀lẹ́ yanjú tí o bá ṣe pé ọpẹ́lọpẹ́ pé yàrá ọkọ mi ẹ̀rìn sásìkò tó kọ́ lè fún mi lẹ́yìn tàyè láti sọ. ẹjọ́ torí ọlọ́run ìka ẹjẹ́ ìbùrẹ́ ni àwọn olùkẹ́bẹ̀ ẹjẹ́ ìbùrẹ́ ẹjẹ́ ìbùrẹ́ olùkẹ́bẹ̀ ìbùrẹ́ ìtọ́ wà lábẹ́ òun ni wàá jẹ́. ẹ mọ̀ kó ló wà nù ẹ tẹ̀sí pé wá bíbá yìí. èmi Àyìndé
Wọ́n rí owó yín rí báàgì yín sì gbé wá. God. Olúwa o. Àbẹ́ni tójú ọ̀pá tó ń ọ̀pá ìyá ní òpó ń tọ̀ ń o. Dákun mọ́wúrá lóògùn ògbé pósí dání o tó lo gíláàsì lójú. Fàṣẹ bóyá ń lọ ń gbòòrò ọmọ máa já yín lọ yín ló ṣẹlẹ̀. wọ́n mi ṣọ́gbó bọ̀ máa wáyè lọ́jọ́ kan máa wá kí ẹ máa wọ̀rí very soon máa wá mi kò tẹ̀ sí miss ọ̀rẹ́ mi. so owó tí mo lose báyìí sí torí pé mo ń describe ọ̀nà fún ẹ lásán torí pé o mọ ilé ọ̀dọ̀ mi rí látọjọ́ tó ti wọ́n aláyé ẹ̀. wọ́n lọ́rọ̀ rí ọ̀gbẹ́ bọ́ bẹ́ẹ̀ ni kò gbé tutù orí olówó lórí rẹ tó gbé wálé ayé. jẹ́ kí n sọ pé nǹkan fún ẹ tí o bá gbé ìgbésẹ̀ bó léyàwó ẹ lọ́wọ́ sí i ò níyàwó lé ọ̀tọ̀ ní táwọn ọmọ máa sọ. àdéhùn bá lóyún ṣe pé yóò sọ fọ́pọ̀ yẹn pé yóò ti lóyún mo ti lóyún. ilé tó ṣẹlẹ̀ yìí èmi náà máa lò fún as opportunity èmi náà sọ fún pé orí ọmọ ló ń gbé ọmọ wáyé adẹ́gbà bẹ́ẹ̀ simple. máa ń lọ fún àwọn ọ̀gá ọ̀gá tó wá lóhùn tó bẹ̀ kú sí ìtọ́jú wa sí. ókè mi ìtọ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mi ìtọ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ máa wá fi yẹ kó tó bẹ́ẹ̀ kó tún jù bẹ́ẹ̀ lọ. kọ́sùn máa wá lọ lé. kí mi máa wá lọ lé. ẹ máa lọ lé náà. fàdá wa máa lọ lé. rárá rárá ilé tèmi lélẹ́yìí máa lọ lé máa fàdá sí. ṣé rí ìmọ̀ bó ṣe wà yìí ó lè kán mọ́ gbìn ní èké kòkòrò owó ìṣá owó ìyá ṣé wọ́n rí ìsúnkànmí sk ìwọ ni sk sòkòsókò. ṣé bí gbàdàdà ló sá fún lé tẹ́lẹ̀tẹ́lẹ̀ AK-47 ni mò ń gbé bọ̀ wá báyìí máa pẹ́ ní tó sá lọ sọ́dọ̀ ẹ̀. owó náà wọ́n yẹn rú náà. Àjíbádé kan kọ́sọ́ àbí kí ló ti ń gbé ẹ̀. Àjíbádé. wàá fún ọkọ tèmi níyàwó tán bá bí pọ̀rí rẹ̀ dà kò try ẹ̀. lẹ́nu ẹ̀ wọ́n máa pa mí. ṣé bó kò kí n rojọ́ àlàyé ló ń rojọ́ lẹ́kìnfẹ́ kan pẹ́ náà. owó tó máa fi gò tẹ̀ yìí àti owó tó máa fún mi jọ ogbè pọ̀ kókó fún mi náà. ìwọ àti AK lẹ́ni o. bàbá mi sọ̀rọ̀ yín ọmọ táyì pé every corner gbogbo oró sí oró náà ti fún jẹ. ẹ fún mi wéyè tètè. wà á lọ bá àwọn akẹ́kọ̀ọ́ tó ń wọ ilé ìyàwó eré ìyàwó eré lóòótọ́ bọ̀ sọ fún mi tó bẹ́ẹ̀ last time. Kára máa wá kún ẹyẹ̀dẹ̀yẹ̀dẹ̀ àdáni máa fi sáì. bàbá rẹ ló dọ̀ mí gbóná lélẹ̀ yéèsì mi olórí ẹbí ẹ. wọ́n dẹ̀ ń wo tọ́lọ́run bẹ́ẹ̀ lára níbi bá ti ṣe nǹkan tí ò dáa fún ẹ o. kí ló fẹ́ ṣe. ṣe nígò le.